kí ló fa gbas-gbòó kí ló fa wòrò-sí-wòrò láàrin Peter Obi àti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àti olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa sọ̀kò ọ̀rọ̀ sí ara wọn lórí ayélujára lórí ìfẹ̀hónúhàn ẹ fòpin sí ìjọba búburú tó fẹ́ wáyé. Ìfẹ̀hónúhàn yìí ni àwọn èèyàn kan tí a kò lè fìdí wọn múlẹ̀ gbèrò láti ṣe fi tako bí nǹkan ṣe ń nira lọ́wọ́ lórílẹ̀-èdè Nàìjíríà tí ọ̀pọ̀ àwọn aráàlú lórí ayélujára sì ti fi ìfẹ́ hàn sí èrò náà. Oṣù kẹjọ ni wọ́n gbèrò pé kí ìfẹ̀hónúhàn náà wáyé ní gbogbo ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àti olú ìlú tí ń ṣe Àbújá. Kò jẹ́ tuntun pé ọ̀wọ́n gógó oúnjẹ ń ṣe ọ̀pọ̀ àkóbá ńlá fún aráàlú. Ìjọba àpapọ̀, iléeṣẹ́ ọlọ́pàá àti ilé ìgbìmọ̀ aṣòfin kékeré ti ṣèkìlọ̀ láti tako ìfẹ̀hónúhàn náà. Báwo ni ọ̀rọ̀ yìí ṣe wá kan Brother Peter Obi? Agbẹnusọ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Báyọ̀ Ọ̀nànúgà, lọ́jọ́ Sátidé fẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú Labour Party àti Peter Obi pé àwọn ní igi lẹ́yìn ọgbà èrò ìfẹ̀hónúhàn náà. Ọ̀nànúgà nínú ọ̀rọ̀ tó gbé sórí ayélujára ní kí àwọn agbófinró nawọ́ mú Peter Obi tí ìfẹ̀hónúhàn náà bá padà di wàhálà. Ó rọ àwọn aráàlú láti má ṣe tẹ̀lé ẹ̀tàn ẹgbẹ́ òṣèlú Labour àti Peter Obi. Ẹ má jẹ́ kí wọ́n tàn yín jẹ. Àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá tó ń gbèrò láti ṣe ìfẹ̀hónúhàn ni wọ́n jẹ́ alátìlẹ́yìn Peter Obi, olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party tó lulẹ̀. Ọ̀nànúgà tún ṣèkìlọ̀ pé ìfẹ̀hónúhàn náà ó ṣeéṣe kó dàbí ìwọ́de EndSARS tó wáyé lọ́dún 2020. Kò sí orílẹ̀-èdè kankan lágbàáyé tí kò kojú ìṣòro ètò ọrọ̀ ajé tó mẹ́hẹ tí ọ̀wọ́n gógó nǹkan sì ń bá wọn fínra káàkiri. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ ẹgbẹ́ òṣèlú Labour Party, Obiora Ifor, tó fi léde fún àwọn akọ̀ròyìn láti fi tako ọ̀rọ̀ Ọ̀nànúgà, Ifor ṣàlàyé pé irọ́ tó jìnnà sí òtítọ́ ni ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu agbẹnusọ ààrẹ. Àlàáfíà ni wọ́n mọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Labour Party tí a sì máa ń sọ fún àwọn alátìlẹ́yìn pé kí wọ́n jẹ́ kí àlàáfíà kó jọba níbi gbogbo ní ìgbà gbogbo. A kì í ṣe ẹgbẹ́ tí kò ní ìbẹ̀rù fún òfin orílẹ̀-èdè Nàìjíríà. A fi àsìkò yìí sọ fún un pé ohun ìyàlẹ́nu ló jẹ́ pé kí èèyàn kan máa sọ pé àwọn èèyàn ló ń gbèrò láti ṣe ìfẹ̀hónúhàn. Peter Obi àtàwọn olólùfẹ́ rẹ̀ kò lọ́wọ́ nínú ìfẹ̀hónúhàn kankan. Ó ní pé ìjọba ń wá èèyàn kan láti dá lẹ́bi ni lórí ìjọba búburú tí à ń kojú lórílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́. Nàìjíríà sì lè gbé ìlànà tó dára kalẹ̀. A wá tún gba àwọn olùdámọ̀ràn ìjọba nímọ̀ràn pé kí wọ́n ṣọ́ ohun tí wọ́n máa sọ síta nítorí ó lè dá wàhálà sílẹ̀ lórí pé à ń ṣe òṣèlú. Kí ń dùn kó pọ̀. A ní rí jù báyìí lọ lábala ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára 24. Ọdẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá lórúkọ tèmi. Títí di ìgbà mìíràn tá ò fi re àtayọ̀ pàdé. Ire lójú owó ń rí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.